náà ó ti tó àkókò báyìí tá mẹ́ni tó wà lórí òtítọ́ tá sì mẹ́ni tó wà lórí irọ́ tá mẹ́ni tó sọ̀rọ̀ ẹ̀sìn àtẹni tí ò tó sọ̀rọ̀ ẹ̀sìn torí ìbánilókọjá yìí ti pọ̀ jù níjẹta àbúrò ọ̀rùn ó gbé fọ́tò bàbá Mudu Makasita àtàwọn fídíò wọn ó bẹ̀rẹ̀ sí ní bú wọn àwọn ọ̀rọ̀ tí ó yẹ kó mọ sọ ságbàlagbà ó bẹ̀rẹ̀ sí ní sọ ó bẹ̀rẹ̀ sí ní ṣépè mo ṣe fídíò fọlánà ó tó wá tún un ṣe lálẹ́ àná ó ń challenge gbogbo àwọn èèyàn kan jáde ó pe nọ́mbà mi ìmọ̀ pé nọ́mbà mi rí ìmọ̀ pé fóònù mi ríngì àwọn àti mo padà wọlé mo rí pé ó pè mí mo wá sọ̀ online mo rí pé ẹ̀sìn láì fún mi wá fẹ́ jọ yín kò yẹ sí pé torí kankan ó ní ìdí tí fẹ́ fi wá sí láì fún yín tó pé ìlẹ̀ wá bí tó já sí pé ìfẹ́ sọ̀rọ̀ ẹ mọ̀ kó sí mi lẹ́nu dìbẹ́tì tí a ṣe lọ àwa jáde a ní kí Yelima jáde àwa tiwa a ṣe tiwa a tẹ flyer ló go viral flyer wa yẹn ó dẹ̀ sọ bí tá ti ṣe ẹ̀yin lẹ̀ wá ẹ̀yin ò tẹ kankan ẹ̀ṣin kankan ẹ̀kẹ́ tó ká máa bá sí àbúrò ẹwà láàlásá náà ó ti tó àkókò tẹ́ mọ tàlàfà láàrin ìgbà àti Yelima torí dìbẹ́tì méjì ni dìbẹ́tì yìí tàbẹ́ ṣe yìí láàrin ìgbà àti Yelima ẹ sọ fún Yelima tó bá ti gbọ́ lónìí sọ́la kó wọn accept pẹ̀lú ògbó Ọlọ́run òun yóò mú déètì ní o èmi ní mú déètì ní o déètì yóò ní yẹ rárá dìbẹ́tì léyìí o ní mọ́ ta fẹ́ sọ̀rọ̀ nípa gbogbo tó bá yí ọdún kí o ní mọ́ kó bọ̀ wá usul fiqh ló mọ̀ jù ní o mustalah hadith ló mọ̀ jù ní o náwó ló mọ̀ jù ní o balaga ló mọ̀ jù ní o gbogbo mọ̀ tó bá lè mọ̀ kó bọ̀ wá káàjọ máa fọ̀rọ̀ jómi tó bí ọ̀rọ̀ káàjọ máa mọ́ masáyil al-mukhtalafu fiha masala báyìí náà àfọ́kù lórí ẹ̀ masala báyìí náà àfọ́kù lórí ẹ̀ masala báyìí náà àfọ́kù lórí ẹ̀ kó wá máa wọnú mustalah hadith tó ló mọ̀ ẹ̀ tó ló pé mi lè ti takhrijul hadith kó máa wọnú usul fiqh kó wọnú tarikh tashri' islami mọ́ kó gbogbo mímọ̀ yẹn bọ̀ wá so eléyẹn fún Yelima pẹ̀lú ògùn Ọlọ́run bí bàtí Yelima bá sọ̀ kalẹ̀ lórí eléyìí èmi àti àbúrò ọ̀rọ̀ tún wá sí a ṣe dìbẹ́tì tí ò ní mọ̀ọ́dún ká lè mọ ẹni tí wọ́n ń kọ script fún abẹ́ni tó yẹ pé prompt ló ń lò ká lè mọ̀ yàtọ̀ lára mẹ́ so a ṣe dìbẹ́tì wọn ní dìbẹ́tì wọn ní ṣé tífìlú wíní ni ó ṣe kíní ni mo tó wá challenge yín báyìí ẹ sọ fún Yelima mo sọ fún lọ́jọ́ yẹn mo sì ń sọ lọ́jọ́ yẹn pé wallahi alazim Ọlọ́run yóò fi ṣẹ̀sìn torí in tí mo palẹ̀ mọ́ wá fún ó pọ̀ kọjá àìmọ́ wá sí sọ́fà wa tí wọ́n wáyà tó bá mọ́ pé àfáàlù ohun òsì kí sí blogger kí ó sì yíò tó dáadé kò sí kankan tó wọ́n lè sọ̀rọ̀ ní kò sẹ́ni tó mọ̀ tọ́pìkì gbogbo tó bá yẹ jù nínú kéwú ó sàwọ̀bẹ̀ èmi náà wà mú wọnú kéwú tí gbogbo ayé mọ̀ wọ́ báyìí tájọ á ṣe láìfù ìmọ̀ sọ tèmi onímọ̀ sọ tiẹ̀ ìmọ̀ sọ tèmi èmi náà mọ̀ sọ tiẹ̀ pẹ̀lú ògbó Ọlọ́run ká lè mọ àfá ká lè mọ̀ kí ó tó gbé ìbánilókọjá yìí ti pọ̀ jù torí àmọ́ tí bàbá Mudu Makasita ṣe fún yín tó bá mọ̀ pé ó mímọ́ lòun kó mú sáà ṣe ti challenge yìí afẹ́jọ́ fi ọ̀rọ̀ jómi tómi ọ̀rọ̀ tí ò ní mò tó wọ̀n mọ́ kó gbogbo tó bá mọ̀ kó bọ̀ á mú afẹ́jọ́ kó accept bóyá ọ̀rọ̀ fún mi déètì ni o èmi ò fún déètì mo fẹ́ kó ṣẹlẹ̀ ní bóyá ọ̀sẹ̀ yà bọ́sẹ̀ tó ń bọ̀ wá bí idhnillahi ta'ala